A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ Economic Community of West African States (ECOWAS) ti sọ wípé títí ìparí oṣù tó ń bọ̀, orílẹ̀-èdè Niger, Mali àti Burkina Faso yóò ní àǹfààní àti kúrò nínú ẹgbẹ́ wọn. Ìpinnu yìí wáyé níbi ìpàdé 66th Ordinary Summit of the Authority of Heads of State tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ àjọ ECOWAS, Dókítà Oumar Alieu Touré, àjọ ti gbé ìgbésẹ̀ lórí ìpinnu Republic of Niger, Mali àti Burkina Faso láti yẹra kúrò lára àjọ ECOWAS. Èyí sì lọ pẹ̀lú ìlànà òfin. Fún ìdí èyí, orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò dẹ́kun àti jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ ECOWAS bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù Kínní ọdún 2025. Àjọ yìí pinnu láti fi ààyè oṣù 3 sílẹ̀ àti láti ṣí ilẹ̀kùn àjọ ECOWAS sílẹ̀ bí ìjíròrò ṣe ń tẹ̀síwájú pẹ̀lú orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta. Fún ìdí èyí, kí ààrẹ Gnassingbé ilẹ̀ Togo àti Faye ilẹ̀ Senegal tẹ̀síwájú nínú ojúṣe wọn títí di ẹ̀yìn oṣù 3 láti mú orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta padà sí àjọ ECOWAS. Oṣù Kínní ọdún 2024 ni orílẹ̀-èdè wọ̀nyí kéde ìpinnu wọn àti yẹ̀bá kúrò lára àjọ ECOWAS pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ti yẹra kúrò ní ìlànà tí wọ́n fi ṣe ìṣẹ̀dálẹ̀ àjọ ECOWAS. Bákan náà ni wọ́n ń gbè lẹ́yìn àwọn ará ìta, pàápàá jùlọ ìdíwọ́ tí wọ́n ń ṣe fún wọn lórí ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba wọn. Èyí ń wáyé lẹ́yìn ìdìtẹ̀gbàjọba tí ó wáyé ní Mali ní ọdún 2020, Burkina Faso ní 2022 àti Niger ní 2023. Gbogbo rẹ̀ ni ó yọrí sí bí àjọ ECOWAS ṣe jáwé gbélé-ẹ̀ fún wọn tí wọ́n tún gbégi dí ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹgbẹ́ àjọ ECOWAS yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ó lé ní 200 afurasí adàlúrú káàkiri orílẹ̀-èdè tí ilé-ẹjọ́ gíga dá lẹ́jọ́ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Gẹ́gẹ́ bí àjọ National Counter-Terrorism Center láti ọ́fíìsì National Security Adviser (ONSA) náà ṣe fìdí ẹ̀ múlẹ̀, lára àwọn tí wọ́n dájọ́ fún yìí ni wọ́n gba ìdájọ́ ikú, nígbà tí àwọn mìíràn gba ìdájọ́ ẹ̀wọ̀n 20 ọdún sí 90 ọdún. Bí ẹ̀sùn wọn bá ṣe ní kìmí tó, adájọ́ 5 láti ilé-ẹjọ́ gíga ni ó gbọ́ ẹ̀sùn lórí wọn. Lẹ́yìn tí ìdájọ́ wọn parí ni àjọ yìí ṣe àfihàn àkọọ́lẹ̀ àbájáde ìgbẹ́jọ́, bí wọ́n ti ṣàlàyé wípé ẹ̀sùn 237 ni wọ́n gbé síwájú ilé-ẹjọ́. Lára àwọn tí ìyà ẹ̀ṣẹ̀ wọn pọ̀ jù ni àwọn tí wọ́n ṣe ìkọlù sí àwọn obìnrin àti ọmọdé pẹ̀lú àwọn tí wọ́n ba ilé ìjọsìn jẹ́. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ̀bi ẹ̀sùn bí wọ́n ṣe ń dùnbú ará ìlú tí kò lẹ́sẹ̀ lọ́rùn àti bí wọ́n ṣe ń jí àwọn ọmọdé gbé pẹ̀lú obìnrin ní ọ̀nà tí kò bójúmu ní ìlú Guinea-Conakry, ìpínlẹ̀ Borno. ONSA ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àṣeyọrí tó fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti gbógun ti ẹgbẹ́ adàlúrú bíi Boko Haram, IPOB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá túbọ̀ fi èròńgbà ìjọba àpapọ̀ hàn láti gbógun ti àwọn oníwà ọ̀daràn, dáàbò bo ará ìlú kí wọ́n sì gbé òfin ró. Bákan náà ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò tí yóò dáàbò bo àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìdájọ́, àwọn ẹlẹ́rìí nílé ẹjọ́ àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sún ọjọ́ àgbékalẹ̀ ìṣúná owó fún ọdún 2025 sí ilé ìgbìmọ̀ ìjọba méjèèjì síwájú. Ìṣúná owó 47.9 trillion naira fún ọdún 2025 tí wọ́n kọ́kọ́ gbà lérò láti gbé síwájú àwọn aṣòfin ni a gbọ́ wípé wọ́n ti sún sí ọjọ́rú ọjọ́ 18 oṣù Kejìlá ọdún 2024, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì ṣàlàyé ìdí tí wọ́n fi sún èyí síwájú, ṣùgbọ́n ọ̀kan lára àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba ní láìpẹ́ àtẹ̀jíṣẹ́ yóò bóde lórí ìdí tí ààrẹ fi sún àgbékalẹ̀ ètò ìṣúná owó síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ tó ga jùlọ bu mílíọ̀nù 5 náírà fún olùdíje du ipò ààrẹ àná Ambrose Albert Owuru lórí ẹ̀sùn wípé ó ń mú ìtàbùkù bá ààrẹ Bọ́lá Tinubu lórí ẹ̀sùn tí kò lórí tí kò nídìí. Owuru tí ó kópa nínú ìdíje ààrẹ ọdún 2019 tako ààrẹ àná Muhammadu Buhari láti ẹgbẹ́ òṣèlú
Hope Democratic Party HDP ní ilé-ẹjọ́ pa á láṣẹ fún kí ó san mílíọ̀nù 5 náírà fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ Uwani Musa Abaaji ni ó pa àṣẹ yìí tako olùdíje ààrẹ àná bí ó ti da ẹ̀sùn tuntun tí ó pè fún ìyọnípò ààrẹ Tinubu nù yàtọ̀ sí mílíọ̀nù 5 náírà tí ilé-ẹjọ́ pa á láṣẹ kí ó san. Bákan náà ni ilé-ẹjọ́ pa á láṣẹ fún akọ̀wé ilé-ẹjọ́ kí ó má gba ẹ̀sùnkẹ́sùn tí Òwúrú bá tún gbé wá sí ilé-ẹjọ́ yìí mọ́. Lónìí ọjọ́ Ajé níbi ìgbẹ́jọ́ ní Òwúrú tí ó pe ara rẹ̀ ní agbẹjọ́rò wípé wọ́n pe òun sí iṣẹ́ agbẹjọ́rò Call to Bar ní ọdún 1984 gbé kaba wọ̀ pẹ̀lú wíìgì láti gba ẹjọ́ ara rẹ̀ rò fúnra rẹ̀. Níṣe ni wọ́n lé e bóde kúrò ní ilé-ẹjọ́ bí wọ́n ti ní ó gbọ́dọ̀ kọ́kọ́ bọ́ kaba ọrùn rẹ̀ pẹ̀lú wíìgì kí wọ́n tó lè fún un láàyè àti ṣe àríyànjiyàn lórí ẹ̀sùn tí ó gbé wá. Lẹ́yìn tí ó tẹ̀lé àṣẹ yìí tán ni ilé-ẹjọ́ bá tún bi í léèrè ìdí tí ó fi padà wá lẹ́yìn tí wọ́n ti dá ẹ̀sùn yìí nù lẹ́ẹ̀mẹ́ta. Òwúrú gbìyànjú àti ṣàlàyé ara rẹ̀ ṣùgbọ́n kò sí èyí tí ó wọ etí adájọ́ nínú gbogbo àròyé tí ó ṣe. Adájọ́ Abaaji dájọ́ wípé ìwà Òwúrú kò tọ́ sí irúfẹ́ agbẹjọ́rò bíi tiẹ̀ tí ó ní òun ti lò kọjá 40 ọdún lẹ́nu iṣẹ́ agbẹjọ́rò. Nígbẹ̀yìngbẹ́yín ni adájọ́ da ẹ̀sùn rẹ̀ nù bí wọ́n ti pa á láṣẹ kí ó san owó ìtanràn fún Tinubu, àjọ elétò ìdìbò INEC àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn fún ẹ̀sùn tí ó pè takò wọ́n. Òwúrú ni ó pe ẹ̀sùn sílé-ẹjọ́ bí ó ti rọ ilé-ẹjọ́ kí wọ́n júwe ilé fún Tinubu lórí ẹ̀sùn oníkókó méjì. Ìkíní ni wípé ipò ààrẹ kò tọ́ sí Tinubu. Ẹlẹ́ẹ̀kejì, ó tàpá sí òfin tí ó gbé e dé orí àlééfà. Lára àwọn olùjẹ́jọ́ nínú ẹ̀sùn yìí láti rí ààrẹ àná Muhammadu Buhari, agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà ẹ̀ka ìdájọ́, àjọ elétò ìdìbò INEC àti Tinubu gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kìíní first defendant lórí ẹlẹ́ẹ̀kẹrin. Òwúrú tí ó kàwé gboyè ní ilẹ̀ Bìrìtìkó yarí wípé òun ni òun jáwé olúborí níbi ìdìbò ọdún 2019 ṣùgbọ́n Buhari gba ipò rẹ̀ fún ọdún 8. Bákan náà ni ó ní kí wọ́n yọ Tinubu nípò lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú egbògi olóró. Òwúrú ní kí ilé-ẹjọ́ kéde wípé òun ni ààrẹ orílẹ̀-èdè kí wọ́n sì ṣe ìbúra fún un ní kíákíá kí ó lè gba ipò tí wọ́n ní wọ́n ré òun nífàsẹ́gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ FEC bu ọwọ́ lu àyípadà orúkọ Ifásitì Àbújá sí Ifásitì Yakubu Gowon. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn ilé agbára lẹ́yìn tí kánsù parí ìpàdé wọn ìgbẹ̀yìn fún ọdún 2024. Idris ní wọ́n gbé ìgbésẹ̀ yìí láti fi bu ọlá fún àgbà ọ̀jẹ̀ General Yakubu Gowon. Ó ní láti ìsinyìí lọ University of Abuja ti di Yakubu Gowon University. Idris tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ yìí gbọ́dọ̀ gba ilé ìgbìmọ̀ kọjá ṣùgbọ́n FEC ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ láti kọ̀wé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ fún àyípadà orúkọ ifásitì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu wíwọ ọkọ̀ ojú irin lọ́fẹ̀ẹ́ káàkiri orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti 20 oṣù Kejìlá ọdún 2024 títí di ọjọ́ 5 oṣù Kínní ọdún 2025. Ìgbésẹ̀ yìí jẹ́ lára ìgbésẹ̀ ìjọba láti mú ìrọ̀rùn bá àwọn arìnrìn-àjò nígbà ayẹyẹ ọdún Kérésì àti ọdún tuntun. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn ilé agbára lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí ààrẹ Bọ́lá Tinubu darí. Idris ní ìgbésẹ̀ yìí ni wọ́n fi ṣe àdínkù owó ọkọ̀ pàápàá jùlọ fún àwọn aláìlágbára lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.